ajá tó bá máa sọnù lọ́rọ̀ Gabriel kò ní gbọ́ fèrè ọdẹ láyé, kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Àgbàlá Gabriel jẹ́ èèyàn kan tí ó gbéraga, tí ẹ̀mí èṣù dẹ̀ ń gbé nínú ẹ̀. Ó gbéraga, kò sẹ́ni tó jọ lójú. Mi ìfẹ́ mọ bẹ́ẹ̀ nìyẹn ṣe rí. Anyway, mi ò dẹ̀ blame ẹ̀. Ṣé mọ̀ pé owó tó ń ná kì í ṣe òun ló ṣiṣẹ́ fún. Ó kọ̀ jí láàárọ̀ kùtùkùtù náà lọ́lọ́run gbé ire kó, bọ̀ kò mọ ire yẹn lò. Àgbàlá Gabriel, mo fẹ́ kó máa wo fídíò yìí, kó wá máa rántí ọ̀rọ̀ tí èmi àti ẹ jọ sọ. Àgbàlá Gabriel, ìkànnì ẹ o. Gbogbo àwọn tó ń sọ̀rọ̀, gbogbo àwọn tó wà ní diaspora tó ń sọ̀rọ̀. Mo fẹ́ jẹ́ kí gbogbo yín tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ sí live video yìí. Kẹ́ gbọ́ nǹkan tí mò ń sọ dáadáa, kẹ́ dẹ̀ bá mi share ẹ̀. Ní 2024 June, I think June 10 or so, ni wọ́n pè mí lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel. Tí ẹnìyẹn wá sunkún bá mi pé wọ́n fẹ́ discharge ọmọ kan lọ hospital. Mo lọ sí hospital yẹn, wọ́n ibì kan ní àárín àwọn ọ̀gbun Ìbàdàn yẹn ni. Ṣé olómi àbí kí náà ń pe side ibẹ̀ yẹn? Wọ́n lọ hospital báyìí. Ibẹ̀ lọmọ yẹn lọ register sí Bólú náà pé ọmọ yẹn. Mo dẹ̀ lọ sí hospital yẹn. Mo rí ọmọ yẹn, ọmọ ọkùnrin méjì làǹtìlanti. Nígbà tí mo rí ọmọ yẹn, mo ní kí ló wá dé? Wọ́n ní 300,000 ni wọ́n ní láti discharge pé Àgbàlá Gabriel ò dá wọn lóhùn. Kódà wọ́n ní ibi ọmọ ló wà nínú láìlọ́nù bíi pé kò wá gbé. Mo wá ní òpè pé kán jọ. Àgbàlá Gabriel yìí wọ́n ní jù lọ́wọ́ báyìí online. Wọ́n ní mo dẹ̀ láìkẹ́ torí pé ó máa ń tọ́jú àwọn arúgbó náà tí lè pé ó ń fìyà jẹ arúgbó ni. Ṣé rí gbogbo ẹ̀yin ìyá tẹ́ wà ní inú Àgbàlá Gabriel yẹn tó ń fi 1,500 àti ẹ̀bà ọ̀ràn ẹ̀bà òfò tó fi ń tan gbogbo yín torí pé ẹ̀rọ ọmọ tọ́jú yín ni òun lè ṣe lọ bọ́ sọ́wọ́ Àgbàlá Gabriel. Ẹ̀rọ ọmọ tọ́jú yín, àwọn ọmọ yín ya ìkà ló jẹ́ kẹ́ dẹrú sọ́wọ́ Gabriel. Àgbàlá, nígbà tí ọ̀rọ̀ yìí dojú ẹ̀ wọ́n ṣe àpè wọ́n discharge ọmọ yẹn. Nígbà tí wọ́n á discharge àwọn ọmọ ìbejì yìí, Àgbàlá Gabriel máa gbọ́ mi o, gbogbo tí mo ń sọ yóò mọ̀ sí o, òun gbọ́ mi dáadáa o. Nígbà tí wọ́n wá discharge àwọn ọmọ yẹn, ó wá kó àti jẹ orí ọmọ torí mo bí ọmọ yẹn léèrè mo ní báwo ló ṣe kó sọ́wọ́ ẹ̀, ọmọ ọdún mélòó ni ẹ? Ó lóun jẹ́ ọmọ 23 years. Mo ní okay, ọmọ tí mo ti rí ni, so I know all of them. I have the number, I have gbogbo picture àwọn ọmọ yẹn gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi. I'm not ready to post any picture, but ẹ bá rí àwọn ìbejì yẹn gbogbo yẹn ẹ máa gbé Àgbàlá Gabriel ṣe pé ni. Bí Àgbàlá Gabriel ṣe rí gẹ́lẹ́ làwọn ọmọ yẹn ṣe rí láti ìkókó. Nígbà tó wá gbé àwọn ọmọ yìí, ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ tó ń pa mí lẹ́kún ni o, torí ìkà burúkú. Ọlọ́run tó pe Àgbàlá Gabriel mo fẹ́ mọ̀. Ọlọ́run ti fún ẹ láyè láti máa ṣe foundation, máa ṣe lọ. Kí ló dé tó lọ ń ṣojú kòkòrò tó lọ ń dájọ́ sílẹ̀? Ó fẹ́ dàbí bàbá Adébóyè. Tó bá gbé bí bàbá Adébóyè ṣe nìyẹn, ṣó rò pé bàbá kí lórúkọ bàbá wa tí ó gbé ipò fún Adébóyè? Bàbá wa Kíndayọ̀mí, ṣé rò pé ó máa wo bàbá Adébóyè ṣùṣùn tá gbélé lọ́wọ́ tó bá jẹ́rú èèyàn bíi ti ẹni? Ó fẹ́ di bí àwọn pastors tí wọ́n ní àwọn church káàkiri wọ̀nyẹn, tán ní estate church, ó fẹ́ dàbí tiwọn. Ìkànnì ẹ. Nígbà tó dẹ̀ wá rí bẹ́ẹ̀ yẹn, ó wá di pé ọmọ tó ṣẹ̀ bímọ inú ebi ló fi sí. Ọmọ yìí ìyá àti bàbá ẹ̀ ti kú, ọ̀dọ̀ grandma ẹ̀ ló wà. Ọmọ Bólú yẹn backup ló jẹ́ ní church yẹn, choir mistress yẹn ọmọ yẹn ló ń ṣe backup fún ní Bólú yẹn. Ọmọ yẹn tún ní orúkọ kan tó ń jẹ́ tí ìyá ẹ̀ máa ń pè é, tí bá dárúkọ ẹ̀ àwọn tó wà ní family ẹ̀ wọ́n á ti mọ̀. Ọmọ yìí ṣàsọ, ọmọ yìí á máa bẹ̀bẹ̀ ẹni mọ́ mi ẹ jọ̀ọ́ ẹ má post ẹ kò bá mi bẹ̀ kó fún wa lóúnjẹ ni. Tọ́rọ̀ yẹn fi bòde ẹni yìí tó fi bòde ẹni yìí, ọmọ yẹn gangan ló yẹ ká kíká gẹ̀. Ọmọ yẹn ni ó ní rárá, ó ní Àgbàlá Gabriel á pa àwọn family hùn, ó ní ṣe ló ń tẹ́tì àwọn grandma torí grandma ló ọmọ yẹn wà lọ́dọ̀ ẹ̀. Tẹ́ bá rí ilé ibi tí àwọn ìbejì àti grandma yẹn ń gbé, ẹ lè jẹun bẹ̀, ẹ lè jẹun níbẹ̀. Àwọn tẹ́tì wọn ni tó bá ti wá fẹ́ lọ rí ọmọ yẹn á lọ páàkì sí ilé epo kan, á ní káwọn ìyá yẹn wá bá òun bẹ̀ kó lè wọlé síbẹ̀. Ibẹ̀ ilé epo yẹn náà ti máa lọ bá Àgbàlá Gabriel tá máa ṣe bí Ọlọ́run, tá máa ṣe bí ọba. Ẹ mọ̀ Àgbàlá Gabriel o, very rude and arrogant. Ọmọ tí ò lẹ́kọ̀ọ́ játijàti ni, kò lẹ́kọ̀ọ́ rárá. Nígbà tí yẹn lọ tọmọ yẹn wá bẹ̀bẹ̀, nígbà kan ọmọ yẹn ẹnìkan send àwọn mẹ́sẹ̀gì Àgbàlá Gabriel, ó send ẹ̀ sí àwọn bloggers kankan, ìyẹn nìkan. Èmi ni mo lọ ń bá wọn yẹn, have all the chat. Ẹ má ṣe bẹ́ẹ̀, ẹ jẹ́ ká bẹ̀ á ṣe the needful. Kí n má fọ̀rọ̀ gbẹ̀yìn èèyàn mi,
ẹ kú mọ̀ pé mi ò dá sọ̀rọ̀ lọ́rọ̀. I am not a blogger. Jẹ́jẹ́ mi ni mò ń lọ. I do what God send me. But lórí ọ̀rọ̀ ọmọ Bólú yìí, ìkànnì ẹ o, Àgbàlá Gabriel. Àwọn owó tó fi lọ ra mọ́tò bọ̀gìnì tó ra mọ́tò 40,000, mọ́tò 50,000 tó lọ ra yẹn. Kí ló dé tó lè gba ilé fún ọmọ yẹn? Kó dẹ̀ gbé síbẹ̀ kó gbọ́ ọmọ ọ̀dọ̀ tí, ọmọ tí ò ní ìyá tí ò ní bàbá. Èló ló fẹ́ máa san fọ́mọ ọ̀dọ̀ lóṣù, pátápátá 20,000. Kó gbà tí kan máa bá tọ́jú ọmọ yẹn. Tí n bá fi picture ọmọ yẹn síbí, ẹ rò pé ọmọ 13 years ni, lọ́mọ tí wọ ìkà yìí tó lọ kì mọ́lẹ̀ ní hòtẹ́ẹ̀lì. Mo dẹ̀ bí ọmọ yẹn báwo lọ̀rọ̀ ṣe rí báyìí, ó ní pé òun kọ́ catering, pé òun ò lè lọ school nígbà tí ò ti sí owó, pé catering tóun wá kọ́ yẹn òun wá nídìí owó láti ra àwọn utensils tóun máa lò. Ó ní lòun wá sọ fún, ó nítorí church yẹn lòun ti ṣe backup lọ́wọ́ ní mo ti fẹ́ ràn ẹ́ lọ́wọ́ láti jọ ìwọ ló gbà. Wọ́n á bá òun níbi báyìí, ó dẹ̀ mọ́ ọmọ yẹn lọ, ó dẹ̀ lọ bá ọmọ yẹn ní àjọṣepọ̀, ó wá bá ní àjọṣepọ̀ tán, ó wá sọ fún ọmọ yìí pé wà fún ní owó, ó fún lówó yẹn dàárọ̀ yìí. Ọmọ yẹn dẹ̀ ṣì ń wà ní church yẹn. Nígbà tí ọmọ yẹn wá sọ fún ẹ pé òun lóyún, ó fún lówó kó lọ ṣẹ́ oyún yẹn. Ọmọ yẹn wá ní ibi tóun ti fẹ́ lọ ṣẹ́ oyún, wọ́n wá pe grandma òun pé kán bójú tọ́mọ kan o, pé tọ́mọ yẹn bá ṣẹ́ oyún ọmọ yẹn máa kú o, not even know pé ìbejì ni. Ọlọ́run má lágbára o, ìbejì ò tọ́ sí wọ Àgbàlá Gabriel ẹranko lásán lásán yìí o. Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ń support ẹ̀, ọ̀run ó nà yín nípa ṣàn. Gbogbo ẹ̀yin tẹ́ ń support Àgbàlá Gabriel, tójú bá ń ṣe pin ẹ̀ nílé bá wí. Téèyàn bá ṣe nǹkan tí ò bá dáa, ẹ má pe sákìyèsí ẹ bá wí. Bọ́ ẹ̀yin kan ń fọwọ́ rá lórí, ẹ̀yin kan ẹ̀ ń fọwọ́ ẹ̀ ń tù lára. Báwo ló ṣe fẹ́ realize nǹkan tó ṣe pé kò dáa? Ìkà ni gbogbo ẹ̀yin tẹ́ ń support Àgbàlá Gabriel, ìkà ni yín. Ìkà ni yín. Ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe Àgbàlá Gabriel, ẹ̀ ń ṣe gẹ̀gẹ̀gẹ̀ tó dẹ̀ ń fi ìkà ń ṣe àwọn èèyàn lẹ́yìn. Kí máa continue story mi. Gbogbo di all of 2024 June yẹn kò sí gbogbo message bẹ́ẹ̀ pé Àgbàlá Gabriel kò ní gbé fóònù yín, ó jọra ẹ̀ lójú, kò ní gbé fóònù yín o. Nígbà tó dẹ̀ yá, mo wá sọ fún ọmọ yẹn pé báwo lẹ ṣe wá ń ṣe, ó wá ń fún ọmọ yẹn ní 25,000 lóṣù, 10,000 fún àwọn grandma ẹ̀, 15,000 fún ọmọ yẹn àti àwọn ìbejì. Ẹbí ọmọ yẹn lérè mi tí mo jókòó ìmúra pampers. Tágbàlá wà ńbẹ̀ yẹn tó ń náwó lábíṣlì, tí wèrè òṣìṣẹ́ tí ó ṣàbọ̀ tó kó mọ́tò jọ. A ṣà ń bẹ̀, ọmọ yẹn ṣà ń bẹ̀bẹ̀ pé ó ti threaten àwọn, wípé tọ́rọ̀ ìbá lè jáde síta, ebi máa pa òun kú, òun máa dínà àwọn ọmọ yẹn, wọ́n máa wá òun tì. Wọ́n ní báwo ni ìránṣẹ́ èṣù ṣe lè máa sọ pé tó lè mi ò rí ìránṣẹ́ Ọlọ́run. Àgbàlá Gabriel, aláṣejù ni ẹ́ o, aláṣejù bàbá àṣetẹ́ òun ni ẹ́. Gbogbo ìkà tó ti ṣe, ọ̀run á bí ẹ́ kó tó fayé sílẹ̀. Nígbà tí yẹn wá lọ bẹ́ẹ̀, mo wá ní okay, a kàn ń pe ọ̀rọ̀ ìlú owó mà ti ń láró nínú, ó dáa, ẹ jẹ́ kí n gbéra kí n lọ. Mo ti pé mo ti message ẹ̀, mo ti ṣe. Mo wá kúrò l'Ékòó, mo bá gba Ìbàdàn wá. Nígbà tí mo ti pé mi tí mo wá yànbọ̀ tí mi ò gba appointment, bọ́ ọmọ yẹn, àwọn ìbejì yẹn làánú wọn ń ṣe mí. Àwọn ọmọ ìbejì yẹn nígbà tí wọ́n bí wọn ju bíbọ ilé ríǹgì báyìí, kókòkó làwọn ọmọ yẹn ṣe rí, kókòkó làwọn ọmọ yẹn rí. Àná ọmọ yẹn ṣe mí. Mo ṣáà gba Ìbàdàn wá. Èmi ti rò pé bóyá kí n dé Ìbàdàn, bóyá sọ pé tí wọ́n bá ti dé Ìwó road, ó máa wo Olúwo, ó ti débẹ̀ lèmi pé signboard yẹn ni mo tẹ̀lé. Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ń sọ yìí pé ibi tó kọ́ ṣọ́ọ̀ṣì sí àwọn èrò wà ń bẹ̀, òkùnkùn ayé lẹ máa gbé kẹ́yìn láyé yín, inú òkùnkùn ayérayé lẹ máa kú sí. Tẹ́ bá dé bus stop Olúwo tí signboard Àgbàlá wà, bẹ́ẹ̀ bá gbé ọ̀kadà the next 1 hour ẹ̀ tí débẹ̀. Inú gbó ní church ẹ wà. Ṣé rí nígbà tí a ti lọ ẹ ti mọ àwọn oko tó máa ń àwọn oko Ìbàdàn wọn yẹn, ibẹ̀ ní church yẹn wà. Mo ṣì ń drive for 28 minutes mi ò pàdé ẹyẹ. Mo wá sọ fáwọn tá jọ lọ, mo ní hey Ọlọ́run mi oore ni mo ṣe o, má má jẹ́ kó ore dìbò tó bá máa pààyàn síbí, ẹnìkan kò máa lé mọ́. Mi ì má dágbére pé mò ń lọ ọ̀dọ̀ ẹ. Hey, mo ṣàbẹ̀rẹ̀ sí ní bẹ̀ Ọlọ́run, èmi àti tó wà ní mọ́tò mo sọ kó ṣàjà máa gbàdúrà, oore la ṣe, àánú la fẹ́ ṣe, kò ní dibi. Bá a ṣe ṣà ń lọ nìyẹn ká tó débẹ̀. Ó má jìnnà. Ṣé wàá rí bàtà débẹ̀? Bẹ́ẹ̀ gbé níbi ibẹ̀ yẹn. Kí ló common jù tẹ́yìn ò gbọdọ̀ máa rà? Omi, pure water, bẹ́ẹ̀ gbé kalẹ̀ ń bẹ̀ létà. Ta ló fẹ́ rà? Àwọn èèyàn ń wá síbẹ̀ nígbà program nìkan, kò sẹ́ni kankan tó ń gbé ń bẹ̀.
inú bí desert nínú nígbó táwọn èèyàn bá ti ń sọ̀rọ̀ ẹ máa try kẹ́ lọ ṣe finding yín kẹ́ tó wá máa gbẹ́nu òfò online láti wá máa sọ̀rọ̀ orí burúkú ìkànnì yín ṣe bá rí náà tó ń dùn ẹni tí wèrè lọ release kẹsẹ̀ tó bá fẹ́ kí n jábọ́ kò ní gbé òun débí ṣé ti máa fi mọ̀ pé kò lẹ́kọ̀ọ́ kò rẹ́ni rebi ẹ ti máa mọ̀ pé kò ní ẹ̀kọ́ kankan kí má fa ọ̀rọ̀ gùn ẹ̀ràmà ẹ̀sìmà kí má fa ọ̀rọ̀ gùn aṣáàdébẹ̀ làwọn kan wà náà bá kó sí sùtù ọ̀ràn sùtù òfò wọn bá láwọn protocol mo dẹ̀ júwe ara mi bí mo ṣe júwe ara mi nọ́mbà náà fẹ́ máa sáàṣì mi mo ní sáàṣì mi fún kíni àwọn fẹ́ mọ̀ bóyá mo gbé kámẹ́rà dání mo ní kámẹ́rà mo ní sẹ́yìn bọ́ọ̀gùn bí ní abẹ́ ń bọ́ọ̀rì ṣàná fi ń kámẹ́rà yín mo ní kí lẹ gbé síbi téèyàn fẹ́ wá rìkọ́ọ̀dù wọ́n ní àwọn èèyàn ti wá láì mọye ìgbà tọ́mọ aláwọn fẹ́ wá rí ọ̀gá wọn mo ní ọ̀gá yín àbí pásítọ̀ yín tọ́mọ aláwọn fẹ́ wá rí at the end of the day wọ́n máa rìkọ́ọ̀dù ni mo ní nínú gbọ́ yìí àwọn èèyàn wá sínú gbọ́ ìwà rìkọ́ọ̀dù wọn ti ẹ̀bẹ̀rù ara wọn débi bí mo ṣe wà bọ́lá wọn á ṣe tètè mú mi jáde padà sí express tí màmá ń lọ nítorí mo gbọ́dọ̀ dé kò lálẹ́ and it was around 5 mo ní ni mo tó lè kúrò ni mo ń rò wọ́n bá bẹ̀rẹ̀ sí ní pé wọ́n bá ń pè wọ́n ń pè mo wá ní ó da ìgbà tá ti ní mi ò lè rí ẹ má wọrí màá máa lọ ṣùgbọ́n tó bá máa fi dìbò yí ọ̀la ìdí tí mo ṣe wá bí ẹ rí lórí afẹ́fẹ́ ìgbà yẹn ló tó wá ní kán pè mí bẹ́ẹ̀ ló tó wá ní kán pè mí nígbà tí wọ́n wá pè mí ló bá wá bá mi ó ṣe ra mọ́tò yẹn I think that car is 2025 very big car ló tan AC sínú ẹ̀ mo bá wá ní kán pè mí kí n wá wọnú mọ́tò mo ní tọ̀ mo bá dẹ̀ jókòó sínú mọ́tò ló bá ní kí n jọ o ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ káwọn ọmọ kan gba fóònù lọ́wọ́ mi mo wá rẹ́rìn mo ní ṣe bandit ni ẹni ṣé o ṣe nǹkan ìtùfù ni ṣé o láṣepamọ́ ni kí ló dé tí àwọn tó ń tẹ̀lé ẹ kiri sọra wọn di terrorist mo ní tọ̀ tó bá yẹ pé tó rọ̀rọ̀ fóònù nìyẹn ń ṣe problem mo bá dẹ̀ gba mo bá mú fóònù mi mo bá mú fún pa mi tó tẹ̀lé mi ó wá gbàdá níjẹ́ jíṣẹ́ tọ́lọ́run mi ká tẹ̀ kọ́kọ́ kúrò níbí mo bá dẹ̀ wọlé wá pè mí àti àtọ́lọ́run mo wá ní ṣó mọ̀ mí mo mọ̀ pé ó mọ̀ mí o ó bá lóun ò mọ̀ mí mo ní tọ̀ mo ní èmi lèèyàn báyìí báyìí mo ní bá àwọn ọ̀rọ̀ tí mò ń gbọ́ wọ́n bá mi nínú jẹ́ mo ní ó dẹ̀ jẹ́yàn kan tí mo nífẹ̀ẹ́ sí mo wá ní èmi ni mo jáde fún ẹ nígbà báyìí báyìí láti bẹ àwọn èèyàn pé kán fi ẹ́ lẹ̀ ó wá ní mo wá ṣí fóònù mo ní fóònù yẹn nìkan lọ mu wá wọ́n bá mú fóònù dé mo wá lọ mo ní kó ṣí lórí fóònù ẹ̀ ó wá ṣí fóònù ẹ̀ ó wá lọ sórí page ló wá rí ibi tí mo ti ń bẹ̀bẹ̀ fún òun ló wá ní mo ṣe mo wá ní ṣe wá mọ̀ ètò gbé mi wá bá lóun ò mọ̀ mo ní ṣọmọ èèyàn kan tó ń jẹ́ mo dárúkọ tó máa ń pe ọmọ yẹn tó yàtọ̀ sí mo wá ní rárá mo wá ní ṣọmọ Bólú ó ní ó ṣàn ṣe bákan mo ní Bólú tó bíbejì fún ẹ tó bíbejì ọkùnrin làǹtìláǹtì nígbà òde ti fẹ́ máa ágí tó fẹ́ máa ṣe bá mú fóònù mo bá fi picture wọn ara ẹ̀ wá wálẹ̀ torí lákọ̀ọ́kọ́ tẹ bá rí bí Gabriel àbí kílẹ̀ tí pé ṣe ń ṣe bẹ́ẹ̀ ni pé kí ni irú èmi wá níwájú òun ìwọ tó bá ń dáyé bímọ màá bí ẹ lọ́mọ you are 32 ó máa ṣe 33 ní 2026 ni and I'm 52 21 years gbáko mo gbà lọ́wọ́ ẹ so tó bá ń dáyé bímọ màá bí ẹ kì í tẹ́ ń ṣọ̀rọ̀ dáyé bímọ ṣé wọn ọ̀rọ̀ ọmọ 19 20 years tó ń bímọ màá bí ẹ mo bá pe Àgbàlá mo ṣàṣàlàyé gbogbo ẹ ó wá ní òun ti ń gbégbèsè lórí ẹ mo ní ṣó yẹ kọ́mọ yẹn máa gbèrú ibi tó ń gbé yẹn ó ti ẹ̀ bẹ̀rù infection àbí káwọn ọmọ yẹn máa lọ sick with that dirty environment àwọn tí ń wálé ilé tó lọ ń wá wọn ilé 300,000 mo ní èlò ní 300,000 mo ní tó bá jẹ́ Èkó wa ń bì ló ti fẹ́ gba ilé wọn irú ẹ̀ rí o ò lè rí ilé 2 million o ò lè rí ilé 2 million ló bá ní nǹkan kan ó ní a lọ wálé mo ní ṣèlérí mo ní Àgbàlá Gabriel mo ní o ò lè pè mí láǹtí mọ́mì mo ní gbogbo àwọn tó ń pè ẹ́ ní dáàdì tó ń pè mo ní òrìkórè ọ̀fẹ́ ńlá ló ní ṣé yẹn ò wá tó fún ẹ láti kó bẹ̀rù kó bọ̀wọ̀ fúnra ẹ ó ṣàbẹ̀mí jọ yẹn ó ṣe ó lóun àgbálẹ̀ fún òun á ṣe kinní kan mo ní ìdẹ̀hùn fọ́mọ yẹn ní 25,000 lóṣù ṣé o mọ iye tó ń ta pampers ṣé o mọ iye tó ń ta pampers wọ́n nígbà tọ́mọ yẹn wá dáhùn pé èèyàn kan wà tó mọ̀ sí ọ̀rọ̀ yẹn wípé ẹni yẹn pé àwọn náà ti dá sí pé kó dẹ̀ nìyẹn fún un ní 100,000 ó dẹ̀ fi chat òun àtẹniyẹn wọ̀n mí mo wá wò pé mo dẹ̀ respect ẹni yìí o pé kò yẹ kí ẹni yìí kó ṣe báyìí o
tó bá jà wà la bí ọmọ ìṣá máa fi sínú ìgbèkùn báyìí ó ká mi lára gan pọ̀ torí pé ọmọ Bólú yẹn ṣà ń bẹ̀bẹ̀ pé kó má post ẹ̀ kó jọ kó má ṣe nǹkan kan nípa ẹ̀ kó jọ pé kó kọ̀ bóun bẹ̀ kó máa tọ́jú òun ni mo ní tọ̀ kò sí wàhálà mo wá sọ fún Àgbàlá ńjọ́ yẹn pé lágbájá báyìí mọ̀ sí ẹni yìí dẹ̀ nìkan ní backup tó ní o àwọn ló máa ń gbé ẹrù mo ní dò mo wà disappointed mo ní wẹ́ ajẹ́ pé bọ́lọ̀ ń ṣe kọ́ nìyẹn ó dẹ̀ tí mo dárúkọ yẹn gan ó wà ní life yìí because ó ń ṣe òfin mi pé ẹni yẹn is watching èmi ò ń ṣe blogger o gbogbo ẹ̀dá tó bá dẹ̀ ti fẹ́ ba yí ọmọ ọlọ́mọ jẹ́ Ọlọ́run máa padà bá tiẹ̀ jẹ́ èmi bá tiẹ̀yàn jẹ́ bọ̀ ìyà tí Àgbàlá Gabriel fi jẹ ọmọ Bólú yẹn pẹ̀lú àwọn ìbejì yẹn Ọlọ́run máa fi ìyà jẹ́ ẹlẹ́dàá àwọn ọmọ yẹn ló ń tú ẹ láṣìírí Àgbàlá Gabriel you better go and do the needful dẹ̀ máìkì tó ń gbé sẹ́nu láti máa ṣe orúkọ Jésù yẹn lọ sọ máìkì yẹn dànù kó lọ wó rẹ̀ palẹ̀ kó tú rẹ̀ mọ́ níwájú ẹni tó dá yàtọ̀ run ìkà ni ẹ́ mo ṣàbẹ̀ Àgbàlá ńjọ́ yẹn Olúwa ṣàtúnṣe ló wá di pé kọ́mọ iṣẹ́ máa bèrè èmi mo mọ iye tí mo ti sẹ́ẹ̀dì sí àtọ̀rẹ́ mi méjì kan tí mo forúkọ bò láṣìírí tó ti bá dárúkọ wọn ẹ máa mọ wọn lábẹ̀rẹ̀ sí níbẹ̀ tọ́jú ọmọ táwọn ọmọ bó ṣe bá wọn sùn lábẹ̀rẹ̀ sí níbẹ̀ tọ́jú ọmọ Àgbàlá Gabriel nígbà tí o bí ọmọ tó bí láìpẹ́ ìṣòro tí pé Bólú wá bẹ̀ Bólú dẹ̀ sọ fún ẹ pẹ́ṣẹ̀ wo ló ń ṣe ẹ tó ń bíbejì fún ẹ tó ò lè ra bisikíìtì lásán fún ìkómọ fún Némì ó lóò dẹ̀ pa màálù méjì fún ìyàwó ilé ẹ tó bí obìnrin ó lóò dẹ̀ bíbejì fún ẹ oníkó gbẹnu sáhùn kò gbọdọ̀ rí bẹ̀ yẹn mọ́ òun lọ́mọ yẹn ò ṣe wá síbẹ̀ yẹn mọ́ o ẹ̀yin tí ẹ wá ń lọ sí ṣọ́ọ̀ṣì Àgbàlá Gabriel ṣé ẹ sọ pé ẹ mọ Bólú ìkànnì yín o ṣéfẹ̀ náà lẹ ní sí tó bẹ́ẹ̀ tó ń bá tiẹ̀ ń roko ìjọba èṣù sẹ́yìn náà gbogbo yín lẹ fẹ́ tẹ̀lé ẹ fẹ́ sọ tó fẹ́ sọ pé torí pé ẹ nífẹ̀ẹ́ àbí ìfẹ́ lẹ fẹ́ sọ pé ẹ níyẹn o gbogbo ẹ̀yin tí ẹ mọ̀ sí pé Bólú bímọ fún ẹ dẹ̀ dákẹ́ ọmọ yẹn dẹ̀ ń jẹ ìyà pẹ̀lú ìbejì ọkùnrin làǹtìlanti ìkànnì yín o nígbà tí ó yá mo ní Bólú ọ̀rọ̀ ti dójú ẹ̀ ṣé a máa ṣe tọ́lọ́run á fi fún ẹ ní okun dáadáa Ọlọ́run bẹ́ẹ̀ ṣe wọ́rọ́ lọmọ ìbímọ kò ṣe cs ó bí ọmọ yẹn fúnra ẹ̀ nígbà tó dẹ̀ ṣe yẹn tán nígbà tí ọmọ ìfẹ́ ṣe ọdún kan ní last year June ṣé ọmọ yẹ ẹ̀bẹ̀ tán bẹ́ẹ̀ kó tó sẹ́ndì 40,000 Àgbàlá Gabriel 40,000 ló sẹ́ndì sọmọ yẹn ní kí lóun fẹ́ fi ṣe àṣẹ pàbúrúburú àpòwó kan ṣe gbogbo ẹ̀ náà fi ṣe shoot fọ́tò àwọn ọmọ ẹ̀ fún bẹ́ẹ̀ di ọdún kan wèrè ara ẹ̀ ò ní lọ́wọ́ àwa ẹ̀ ní lọ́wọ́ fọ́tò tó tàbí ṣe bẹ́ẹ̀ a tún ti múra ọdún kejì ẹ wá jọ kí lẹ̀ ń tẹ̀lé lára ẹ̀ kí lẹ̀ ń tẹ̀lé ẹ kọ̀ jẹ́ kókó rí burúkú bá yín kí lẹ̀ ń tẹ̀lé lára ẹ̀ ìkànnì ní o èmi mo jẹ́ni tí ó kì í sọ̀rọ̀ mi ìdẹ̀ fẹ́ mọrú àṣírí tẹ́yàn ní tẹ̀lé gbọ́ lẹ́nu mi but for you láti ṣe adúrú kan tó yẹn the next lọ́wọ́ studio ló ń kọrin pé tó bá fẹ́ kó jábọ́ tó dẹ̀ fìyà jẹ àwọn èèyàn níkọ̀kọ̀ ọ̀run abiyẹ́ you this very stupid boy ọmọ ọdún mélòó ni ẹ ọdún mélòó ló gbà lọ́wọ́ àwọn ọmọ mi ọdún mélòó ló gbà lọ́wọ́ àwọn ọmọ mi ṣé ọmọ kan ti sọ pé ó máa ń rányàn láti lọ pa àwọn èèyàn ni wọn lọ máa ń rányàn láti lọ dí pẹ̀lú èèyàn ni ṣé ọmọ pé ṣe lo tírẹ́tì Bólú pé nínú kó wà láyé kó máa tọ́jú àwọn ọmọ ẹ̀ àbí kó kú ṣé kí n gbé Bólú wọ láìfù yìí ṣé kí n sẹ́ndì nọ́mbà Bólú sí láì yìí ṣé kí n post àwọn ọmọ ẹ̀ ṣé ọmọ kan fìyà jẹ ọmọ yẹn nígbà òye àti àfààfààfà ó wá increase owó yẹn wá increase ẹ̀ sí 40,000 every Monday ó wá ń fún ọ ní 40,000 ó fún ọ ní 40,000 ní economy tower yìí ọmọ ìbejì tí wọ́n ń lo pampers gbogbo aṣọ ti fún máwọn ọmọ yẹn lọ́rùn aṣọ tó rà nígbà ìkókó ni wọ́n ń wọ̀ àwa tá à ń bẹ́ẹ̀ tọrọ aṣọ fáwọn ọmọ ní gbogbo owó tó tiẹ̀ wá ń ní tó ń rí gbà tó ń bùn ẹ̀ kó má lè tiẹ̀ lọ ókè mi ìfẹ́ màmá tọ́jú àwọn ọmọ yẹn kó wá lọ ṣe shopping kó kó aṣọ fáwọn ọmọ yẹn ó má rí yẹn ṣe now ẹ̀yin tẹ wá ń tẹ̀lé ẹjọ́ kílẹ̀ ń tẹ̀lé lára ẹ̀ àwọn kan tí wọ́n dáhùn ẹ sọ yí pé àwọn tí Àgbàlá ń bá sùn tí wọ́n bá sùn yẹn ẹni àwọn ni kí wọ́n lọ ṣọ́ra wọn don't mind that one náà torí ariwo yìí ni ẹni kan lọ ṣọ́ra wọn ẹ̀yin ò mọ̀ pé òṣì ó máa mú yàn kó sáwọ́ lórí burúkú ṣá ta ló perfect ta ló holy ẹ̀yin ò mọ̀ pé òṣì ebi ó máa mú yàn lọ gbà fún ọ̀tá ẹ̀ ẹ̀yin ò mọ̀ pé ìyà àwa iná jìyà rí ó ní iye ọdún tí mo fi tajà lábẹ́ bíríìjì Ìwó road ẹ mọ̀ pé ìyà àwọn tí mo ti fọṣọ wọn láyé ni ò lè ka wọn ẹ mọ̀ pé ìyà ó lójú ẹni tó lè fara mọ́ tó bá ti dójú ẹ̀ bí wèrè bá ní kéèyàn ládìílẹ̀ yóò lálẹ̀ torí kó lè rówó jẹun ẹ wá ń bú àwọn ẹni ẹlẹ́ni yẹn yí pé ṣèbí wọ́n rí àwọn ta ló ní kí Gabriel má níyàwó mẹ́wàá tó bá ti lágbára ẹ̀
if you want to have a 2, 3, 4 wife, you are free to. Fẹ́ wọn sílé. Oh, ti ẹ ro tara ẹ. Very dirty man. Very dirty boy. Very dirty and irritating boy. Ó ń báyàn lájọṣepọ̀ láì lo condom. Onírànú olóòórùn onídọ̀tí. Onídọ̀tí lásán. Ó bẹ̀rẹ̀ sí ní lọ ó ń pọ́ wọn lọ. Àtúwọ̀ àwọn kan jáde wọ́n lè fa wọn lówó. Anybody má bú àwọn yẹn ní rádójú kò gùn. Ẹni tí kò kú ẹyẹ wọn lòun ló mọ̀ ọ́ lọ. Ẹni ìjà ọba tó ń pẹ̀rẹ̀ lọ́kùnrin. Ẹni tó bá rí àdánwò kò ní tọrọ tó bá bọ́ bẹ̀ kò ní tọrọ kó ń padà sínú ẹ̀. Ìmí ló ń wọṣọ ẹlẹ́yà láti wá bá ẹ kó dẹ̀ bá sùn tó ò tún fún lówó. Gbogbo àwọn tó ń sọ pé tó bá pé ò kì í gbé kọ̀ wọn pààrọ̀. Ṣebí nígbà tó ọmọ yẹn complain fún mi táwọn ọmọ ìbejì yẹn sick tó fẹ́ gbé wọn lọ hospital. Ebe ni mo send owó tó fi gbé ọmọ yẹn lọ hospital. Àṣà ń bá àṣírí ẹ̀ náà ni. Bọ̀ nígbà tí ẹni yẹn gan ti wá jáde fúnra ẹ̀ tó tẹnu wọn jáde, àwa ìwá ti lè sọ̀rọ̀. Torí inú mi dùn báwọn náà padà wá jáde tán sọ̀rọ̀. Ṣerú àgbàlagbà yẹn ló yẹ kó máa pè é kó má lè gbé kọlù ẹ̀. A reputable person like that tó mú ẹbí ọmọ tó ń bo àṣírí ẹ̀ ṣó yẹ kó lè pe kọlù. Ta ló ní ẹ ta ló ra fóònù sí wèrè ẹ lọ́wọ́? Ṣé tí ò bá ṣe pé orí ọ̀fẹ́ gbà ṣé wọ́n lè dá fóònù 100,000 rà? Ká tó di pé òun lo fóònù 3 million. Alákọ̀ọ́rí akadangba tó mọ iye owó tó mọ tó wọ́n jẹ́. Ìwọ lọ ṣiṣẹ́ kó máa gba sálárì kó mọ̀ bó ṣe rí bí àwa lè náwó bẹ́ẹ̀. Nígbà tá a ṣẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ ló ṣe increase owó yẹn sí 40,000. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin èèyàn. Ẹ bá wa bẹ̀ Àgbàlá Gabriel o kó lọ tọ́jú àwọn ìbejì yẹn o. Ọmọ tí mò ń sọ nsìn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ caregiver ló ń ṣe tó fi ń bú àwọn ọmọ tágbàlá dà sí lágbàdá o. Ọmọ ọ̀dọ̀ ló ń ṣe kẹ́ tètè gbọ́. Ẹ má bú ọmọ lọ́mọ o. Ọmọ òkú ọ̀run ẹ má bú ẹ dákun o. Ẹ ní rádàn wo ẹ ní rádàn tán o. Ọmọ yẹn bọ́ sí wrong hand ni o. Ó bọ́ sí wrong hand ni o. Kò sí ìyá kò sí bàbá kò sí alámọ̀ràn. Ó dẹ̀ rí Gabriel as ẹni tó lè ràn lọ́wọ́. Ó ti rí bí last hope. Ẹ̀yin èèyàn lẹ́yìn ìgbà tí ọmọ yìí tún pé ọdún kan ìwọ Àgbàlá ò tún bẹ̀rẹ̀ sí ní invite ẹ̀ kó wá bẹ́ẹ̀ lóòótẹ́ ló tún fẹ́ máa bá sùn. Ṣán ṣe pé abẹ́ fún ẹni. Ṣé bí ìyàwó ẹ̀ la máa rí náà lẹ́yìn ṣóbìnrin yẹn ò rẹwà tó ni? Kò rẹwà tó? Tó bá ní tó ń rí lára obìnrin tí ò tẹ́ lọ́rùn ò dẹ̀ ṣe fún ìyàwó tiẹ̀ kó lè máa tẹ́ lọ́rùn. Ẹnu tó fi ń gbàdúrà fáwọn èèyàn tó ń kí bọ àwọn ẹlòmíì lẹ́nu ta. Òun dórí ọ̀tà ó dẹ̀ ń bá different woman sùn. Àwọn kan wá jáde wọn borí wọn ni ẹ má bá Àgbàlá Gabriel kìí ṣe Jésù orí yín dàrú. Gbogbo ẹni tẹ́ sọ pé kìí ṣe Jésù yẹn orí yín dàrú. Ọmọ yín ó kó sọ́wọ́ Àgbàlá Gabriel. Ọmọ yín ó kó sọ́wọ́ orú Àgbàlá Gabriel tẹ́ bímọ tẹ́ nìkan tọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń support ẹ̀ ọmọ yín á kó sọ́wọ́ orú Àgbàlá Gabriel ẹnìkan ru ẹrù ayé. Ìkànnì yín o Àgbàlá Gabriel mo sọ fún ẹjọ́ yẹn mo sọ fún ẹ mo ní mi fẹ́ kọ́ rẹ̀ dàbí ìṣòro tí orí yẹn ajá tó bá máa sọnù ṣóhun lọ́rọ̀ rẹ̀ kò ní gbọ́ fèrè ọdẹ ò láéláéláé mo ní má jẹ́ kọ́rọ̀ ẹ kó dàbí ajá yẹn o oníwà ṣàtúnṣe ṣé wàá ṣàtúnṣe ó ṣàtúnṣe ó ń sọ báwọn ìyá yẹn ni ẹ lọ sọ fún Bọ́lú tó bá tún padà pè mí nígbà tí ó yẹ kó pè mí tó bá tún pè mí nígbà tí ó yẹ kó pè mí mi ò ní tọ́jú àwọn ọmọ yẹn mọ́ ó wá lọ ra special line bóyá kíyàwó ilé ẹ má bàa mọ̀ ṣé o mọ̀ pé special line wà tí Bọ́lú fi ń sọ̀rọ̀ I have the line so Bọ́lú nìkan ló ní lọ́wọ́ àtàwọn kankan tó bá ń ṣòṣì pẹ̀lú so tí Bọ́lú bá ti pè lórí line yẹn wàá gbé ọjọ́ tán rush àwọn ọmọ yẹn lọ hospital ó mà rí kọ́ọ̀lù gbé tá à ń bẹ̀ pé kó jọ wá send owó kan fi tọ́jú ọmọ tó bí ẹ̀yin èèyàn ṣe rí pọ́lọ́run yìí lágbára èmi gan níbi tí mo wà mo tún gbé dà sákì fọlọ́run ó rí pé ojó ní ó ṣe oníranù onídọ̀tí gbogbo ọmọ tó bí obìnrin ó wá mọ̀ọ́mọ̀ lọ ọmọ tó lọ dá lóró tó gé ọjọ́ ọ̀la ẹ̀ tó gé sọnù tó gé kúrú ó wá mọ̀ọ́mọ̀ fún lọ́kùnrin méjì làǹtìlanti kò sẹ́bẹ̀ tí mi ìbẹ̀ oníkàlọ́ bàbá wálé àbó sọ bẹ́ẹ̀ fún mi a máa wálé a send fídíò sí Àgbàlá ó mọ̀ lọ sórí ó mọ̀ sanwó ilé mo ní mi ò gbé ń bàdàn àwọn èèyàn kan dẹ̀ wéèyàn kan tó bẹ̀ wálé ọmọ send ẹ̀ sí ó mọ̀ sanwó ilé mo ní sanwó ilé fọmọ yìí jẹ́ kó rí lé gbé kó wà nǹkan kan máa tà ọmọ yìí ti ní kó tiẹ̀ wá ṣe ordinary matrix àbí golf bí 8 million àbí matrix bí 8 million kó ra kó gbé fún kó fi máa gbá ọmọ yẹn lọ ṣọ́ọ̀bù kó máa padà ó ṣe fún ó dẹ̀ ń ra ọkọ̀ bọ̀gìnì fún ìyàwó nulẹ̀ ìwọ náà lọ ọkọ̀ bọ̀gìnì Ọlọ́run ó bí ọ. And as for most of you saying tẹ́ message mi ẹ jọ̀ọ́ o foundation yín ẹ má ṣe bí títí tàgbàlá o ẹ má jẹ́ kí irú tàgbàlá ó kó bá yín o ẹ jọ̀ọ́ ta ni mo gbowó lọ́wọ́ ẹ̀ tí ń gbé lọ sí hospital
màá gbé wọn lọ sí hospital tán gbàtàrà wọn bá tún yá màá tún post ẹ̀ ṣẹ́yìn ò mọ̀ pé kó ṣàṣègbè láyé àṣepamọ́ ló wà ẹ wo orú ọmọ kejì yẹn mi mọ̀ pé èèyàn lè gbà sísì lọ́wọ́ ọmọ yẹn nígbà tí mo rí fídíò ẹ̀ ọmọ yẹn mà ti gan báyìí tó nà páálí bí páálí ẹja sílẹ̀ ẹ wo bọ́n ṣe ń gbé ọmọ yẹn tí gbogbo ọwọ́ ti twist ó wá lọ gbowó fi ra táyà ó gbowó fi repo I am saying this publicly gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti wá sọ́dọ̀ mi fún interview ṣé mo béèrè owó lọ́wọ́ yín mi ò béèrè owó lọ́wọ́ ẹ tún bí wọ́n tó bá tún wá èmi ni mo tún fún ọ lówó mọ́tò ìmí àtúnṣe pé kò wọ́n lówó mọ́tò wá màá tún send owó sí ẹ lọ bí wọ́n èmi ni mò ń gbé mọ́tò mi kiri lọ bá wọn tó bá ti send fídíò wọn báyìí tó bá ti send ẹ̀ báyìí èmi ni mò ń lọ ó wá lọ fẹ́ tẹ̀lé yàn lọ sí hospital ní Ṣàgámù Ìbàdàn sí Ṣàgámù ṣó lè lepo 30,000 ó wá lọ repo mẹ́rin gbé convoy lọ fálà orí ẹ̀ ti dàrú ṣé bí bàbá Adébóyè ṣe ń lo convoy kiri nìyẹn ṣé bí bàbá Oyèdépò ṣe ń lo convoy kiri nìyẹn ó tí tó gèlè tí ó mí fì ọmọ gba bí 8 million ẹ̀dẹ̀ gba gbogbo ẹ̀ tán ṣé orí kò dùn mí ṣé wá ráwọn tó kó sábẹ́ tí wọ́n bẹ̀ ń gba owó tó ń lò tán jẹ́ ṣé báńsà ni wọ́n jẹ́ sí àtàyè rẹ̀ ti jìyà lọ sọ́run gbogbo ẹ̀yin protocol tẹ́ ẹ̀ pera yín protocol ìkan wà ní wọn rànràn báyìí yóò bóra ni bí ó ṣe mi ò mọ̀rúkọ anybody tí yẹn ṣílẹ̀kùn fìdí tó ṣe fìdí jẹ́ mo wele mo ní wọ òun ṣe ẹrú lábẹ́ ọmọ inú ẹ̀ ọmọ 32 years àsàdátà tí mo dẹ̀ ń sọ yẹn torí gbà tí yàbẹ̀jọ ọmọ aráyé lé dọ́dọ̀ ẹ̀ ló pé 30 years ó ṣe máa 33 ni tó bá wá ń respect ẹ̀ tán ọ̀rọ̀ tọ́jú orí ẹ̀ kílẹ̀ tó bọ̀wọ̀ fúnra ẹ̀ and I want to say this if you want to share this video I didn't ask you not to share it tó bá kọ́ọ̀tì kan táwọn wèrè kan wá lè máa analyse kan máa sọ̀rọ̀ sí mi tó bá láyọ̀ láàárọ̀ òní láyọ̀ lálẹ́ tó bá takò mí àbí tó ń analyse video mi wrongly gbogbo tó ń dùn ẹnu máa dìbànújẹ́ mọ́ ẹ lójú ni ẹ̀yin ìka rádaràdà ẹni bí tí pọnmọ́ rẹ̀ balùwẹ̀ yìí ẹ̀yin ìka òfò ẹni bí Agbala Gabriel you are a wicked boy you are a wicked boy ọmọ ìbejì yẹn wà ńbẹ̀ ẹ̀yin èèyàn àwọn ọmọ ìbejì yẹn wọ́n láṣọ gidi lára o ebi ń pa wọ́n o ẹni tó bí ìbejì fún Agbala Gabriel ọmọ ọ̀dọ́dẹ́ ọlọ́kà ló ń ṣe o ọmọ tí mo lè present fún gbogbo yín ni ọmọ ọ̀dọ́dẹ́ ọlọ́kà ló ń ṣe o mo pé tó bá yá àwọn tí wọ́n mọ̀ dáadáa wọ́n sì padà gbọ́mọ yẹn bọ̀ wá sórí show fúnra wọn ni wọ́n post fọ́tò ẹ̀ kì í ṣàwà yìí mo mọ̀ kó máa padà post ẹ̀ bíbélì gan jẹ́ wáyé pé ẹnikẹ́ni tó bá bu àìṣedéédé rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere gbogbo yẹn dẹ̀ mú ìwà ìka ẹ̀ ń bò mọ́lẹ̀ ṣé nǹkan tó dáa náà nìkan máa ní pásítọ̀ ń dógbá ó ń dó àwo ó ń dógi ó ń dó ọ̀pẹ̀ tó bá mọ̀ pé ò lè mára dúró wípé ìyàwó ẹ̀ ráìsì ní ráìsì ti sú ẹ ó fẹ́ jẹ bó fẹ́ jàmàlà ó fẹ́ jẹ sẹ̀mó ó fẹ́ jẹ wheat lọ fẹ́ wọn sílé náà kí ló dé tó ń bá wọn ọlọ́mọ sùn pẹ̀lú àìlera wọn ń bá wọn sùn pẹ̀lú pé wọn ò ní ó dẹ̀ fún wọn lówó ó wá di pé ọ̀fẹ́ ló ń ṣe Ọlọ́run á bí ẹ. I made this video to remind Agbala Gabriel á dẹ̀ máa rántí sí pé mo wá bá òun ẹ̀yin èèyàn odidi ọjọ́ kan ni mo fi wá síbàdàn nígbà tí èmi àti Agbala Gabriel tá máa jọ sọ gbogbo ọ̀rọ̀ tán tó promise mi ká wálé ká ṣe gbogbo ẹ̀ mo bá dẹ̀ gbéra mo fèsì Èkó bí mo ṣe yá sínú hold up ní Tomiland Bridge nìyẹn Agbala Gabriel ò pè mí pé ṣé mo ti débi tí mò ń lọ kò pè mí bóyá mo ti délé mo ṣáà wò títí nígbà mo ṣáà máa délé nìkan bí around 11 mo wẹ̀ tán mo wá message mo ní irú ẹ̀dá wo ni wọ yìí kò tiẹ̀ má lè sọ pé ẹ pẹ̀lẹ́ mo níṣẹ́ mi tó tiẹ̀ ní kí n gbowó epo fún bá láti odidi Èkó mo gbọ́dọ̀ rí epo fún iṣẹ́ mi tó ṣe yẹn fún ló fẹ́ pè mí bí mo ṣáà ṣe gbéra nìyẹn ìgbà tí mo ṣẹ̀ wá pè tán ló ṣẹ̀ wá pè mí padà kí n má bínú iṣẹ́ pọ̀ iṣẹ́ wo wèrè ẹ ṣe ẹ máa fi iṣẹ́ pọ̀ bójú ẹ máa sọ bísí are you mad kí ló bísí fún kí ló gbé lọ́wọ́ tó ń bísí òun láwọn gbogbo owó tó ń fún ẹ òfin lò hòtẹ́ẹ̀lì kiri o lọ ń sign signature kiri gbogbo hòtẹ́ẹ̀lì o lò bísí ṣé bá ọmọ kan jáde o lò wá Ṣògbó fún court ṣáwa mọ̀ bóyá o ní kéèsì sí Òṣogbo ṣé bó láti padà gbọ́ láyìn yẹn pé lóòótọ́ o lọ ṣe kéèsì kan lóṣogbo ṣé bá ti wá padà gbọ́ ṣọmọ yẹn tún purọ́ ni ẹni yẹn ló ń jáde òun tẹ àwọn ọmọ sínú ilé láti lọ dúró sẹ́gbẹ̀ẹ́ títì kóun lè rówó fún wọn lóúnjẹ ó tún bá sùn ó lọ send owó sí òun ṣé 30,000 àbẹ́lò ló lò fóun àbí 50,000 Agbala Gabriel pọ́n rẹ̀ lé o tọ́lọ̀ bá bẹ ṣe tó bá bọ́ nínú ilé àwọn ìbejì yẹn lọ gbé wọn sínú ilé ẹ ṣebí dé ló kọ òṣèbó ti kọ́ àwọn ilé tó lọ kọ́ sínú igbó tó ló ń ṣèyàn lóore tó bá fẹ́ ṣèyàn lóore tó bá ní kó kọ́lé fún yàn béèrè ní choice wọn jẹ́ kán kọ́lé síbi tó tẹ́ wọn lọ́rùn tí gbogbo ojú máa rí tó tẹ́ wọn lọ́rùn Ọlọ́run fi wọ́n grow inú igbó Ọlọ́run fi wọ́n grow site
ìkànnì ẹ o àwọn èèyàn ní problem ẹsẹ̀ wọ́n ní problem ọwọ́ wọ́n ní problem ojú ó lọ kọ́lé fún wọn sínú gbó ṣé kọ́ lọ máa bẹ́yẹ sọ̀rọ̀ ní kọ́ lọ máa bá ọ̀pẹ àti igi sọ̀rọ̀ ṣé tó bá ń bá wọn sọ̀rọ̀ báwọn náà ṣe fẹ́ leave wọn lè leave depression ló máa pa wọn wo ọjọ́ tí wọ́n ṣe ara mú ìdí ẹ wo ìgbò tó ẹ wo àpá tó wà lára ẹ̀ ẹ̀yin ìkà tọ́lọ́run padà nà lẹ́gbàá ayérayé ẹ̀dẹ̀ sọ pé nǹkan tó ṣe dáa àti Muyideen ló ń jẹ́ ọmọ 42 gbà yẹn ìwọ́dẹ̀ tí ọmọ 30 years nígbà yẹn tó já sí pé Muyideen gbọ́dún 12 lọ́wọ́ dẹ̀ ń nà ẹ̀rù ọba ẹ̀ ṣé báwọn ọmọ tó gbé kéjì yẹn náà sọ gbogbo ẹ̀ bó ṣe máa ń na àwọn protocol yẹn àtàgbàlagbà ifá sórí gbogbo pankẹ́rẹ́ tó ti fi nà wọ́n láyé ó jẹ gbogbo ẹ̀ padà kó tó lọ ó jẹ gbogbo ẹ̀ ó láyà gan ó ń ẹni tó ju ẹ̀ ó dẹ̀rù kó máa tágbà débi kó máa dàgbà you must be joking Agbala Gabriel èmi as a person wo mo yọwọ́ yọsẹ̀ lọ́rọ̀ ẹ̀ Ọlọ́run má jẹ́ ń tẹ̀lé ìkà abatayé ẹni jẹ́ adánidúró sójú kan Ọlọ́run má jẹ́ ń bá tò gbogbo àtàṣe rí ẹ tó lóun ń ṣe fáwọn àgbà ṣe gbogbo ẹ lèmi ń jẹ́ fáǹsì ẹ tí mò ń wú ẹ ìjọ tí mo ti rí àwọn ọmọ ìbejì yẹn pẹ̀lú aṣọ ìbànújẹ́ yẹn lọ́rùn wọn ọjọ́ yẹn ni mo ti yọ ẹ kúrò lẹ́mìí mi. You are a very, very wicked boy. Very wicked boy. You better go and do the needful before it is too late. So thank you all for watching. Thank you. Ẹ jọ̀ọ́ Bọ́lú nílò ìrànlọ́wọ́ o. Ó ti di ká máa watch mo ti pọ̀ ọmọ yẹn báyìí mo ti sọ fún lẹ́ẹ̀kan mo ní. Anybody bá dédé pè ẹ́ pé òun fẹ́ fún ẹ package má lọ o. Gabriel lè rányàn sí ẹ. Ó ní wọ gan mọ̀. Ó nígbà tó rí fídíò tí ìyá kinní kan ṣe. Ó lọ káwọ́ mórí pé ni what? Ṣé pé mọ́mì ilé padà jáde? Ọmọ dáadáa lọmọ Bólú yẹn o. Ó dùn mí pé ọmọ yẹn ò ní parents. Ẹ̀yin ìyá Bólú àti bàbá Bólú ọ̀run yín re. Ẹ bí ọmọ ẹ̀tọ́. Ọmọ dáadáa ni o. Tó bá já ọmọ Gẹ̀ẹ́sì kan ni yóò gbọ́ ọmọ yẹn kan yóò gbé kan sẹ́yìn. Sunday kan ni yóò wá bá ẹ. Nínú gbágijù tó ló ń kọ́ fáwọn èèyàn tó ń pè nílé. Gbogbo yín ń sọ̀rọ̀ náà láì. Ẹ̀yin náà ẹ wá sí Ìbàdàn. Màá júwe fún yín láti wo road ẹ wo Olúwo, ẹ bá ti dólúwo. Ibi tí mọ́tò bá ti drop yín, ẹ kàn wo owó òsì yín. Ẹ wo owó òsì yín ẹ sọdá síbi ẹ rí sábọ̀dù ẹ. Ẹ wo ẹgbẹ́ mọ́tò àbọ̀kadà nù tẹ́ bá ń rí ẹ̀mí yóò fẹ́ pin sọ́nà nínú ni gbogbo yín wọ́n sọ pé kò jìnnà ṣebí inú bẹ̀ ni wọ́n ń ṣò fún yín ṣé wọ́n ṣò ọ̀nà tó débẹ̀ ni kí ló táwọn èèyàn tó débẹ̀ táwọn èèyàn yára yín lọ́pọlọ wọ́n ń ṣò ibẹ̀ wọ́n ń ṣò ẹ̀ bí kéèyàn máa ṣò inú camp bí kéèyàn wà ní redeem camp àbí kéèyàn wà ní Shilo camp kí lórúkọ ti bàbá Oyèdèpọ̀ ìta máa ń lọ winners ta máa ń lọ lọ́nà Sango yìí bí kéèyàn máa ṣò inú ẹ̀ òun ló ń ṣò fún yín ẹjọ́ ṣò ìta ẹ jẹ́ kó show ìta fún yín kó show kó ní pé this is the road to my church kò lè ṣe láíláí kó lọ kó àwọn yẹn ó ń kó wọn síbẹ̀ láti finish àyànmọ́ àti kádàrá wọn láti finish ẹ̀ síbẹ̀ ni lady tó ń jẹ́ orúkọ ọmọ aráyélé tó ní àwọn ra drink ó expire kò ṣe ní má expire ṣé gbígbó ló fẹ́ bẹ̀rẹ̀ àbí ọ̀pẹ ṣé mi ò dé bẹ́ẹ̀ ni tí gbogbo yóò bá wá iṣẹ́ àdébẹ̀ inú gbọ́ kìjikìji kò sẹ́ni tó bó ra biscuit ó máa expire ká tó wá máa sọ minerals kò sí tẹ́lẹ̀ tá ń bẹ̀ ẹ̀kan tó bá ti ṣe sábìsì náà làwọn èèyàn wá bẹ̀ ìkà burúkú ìkà ni ẹ o orówó lò náà kí ló tó tọ́jú àwọn ọmọ yẹn kò kàn mí pẹ̀lú ẹni ọ̀dá tí o pẹ̀lú tọ́jú àwọn ọmọ yẹn ó tọ́jú àwọn ìbejì tó bá fẹ́ rí ìbínú Olódùmarè tó bá fẹ́ rí ìbínú wọn késekése ló ṣì rí o tẹ́ bá rí àwọn ọmọ méjì yẹn gbogbo yín ẹ máa gbé Àgbàlá ṣépè ni Ọlọ́run wá sòdì sáà àwọn yẹn débi pé ẹ má béèrè bàbá wọn very handsome and cute boy tẹ́ bá rí wọn láwọn ọmọ yẹn kò sí láì tí ìgẹ̀ ṣépù tí Àgbàlá Gabriel ń gẹ̀ àwọn ọmọ yẹn tẹ́ bá ti rí orí wọn ẹ ti mọ̀ pé àwọn ọmọ yẹn ẹ ti mọ̀ pé òun ni gbogbo ẹ̀yin ẹranko ẹ̀yin dàdá ń didí ẹ̀yin aláìlọ́la ẹ̀yin aláìríbi lọ ẹ̀yin ológun ojú kan ẹ̀yin stagnant life tẹ́ wà ní church ẹ̀ tó lọ bẹ̀rẹ̀ sí ní send yín kẹ́ lọ máa kọ́mẹ́ǹtì ó há gbogbo yín kiri ní kẹ́ lọ máa kọ́mẹ́ǹtì láti máa sọ pé ìwọ ẹ̀dá ẹ má wọ̀rí ìyà tí ó jẹ yín kúrò ń bẹ̀ ẹ rò pé wèrè ló ná yín toró ti sẹ́ẹ̀tì gbogbo yín báyìí ẹni tó bá mi sọ̀rọ̀ ní bó ṣe ń ṣe nìyẹn ó ní òun náà ọmọ church yẹn náà ni ó ló ti sọ pé kó náà lọ kọ́mẹ́ǹtì tó máa sọ wọ́n ni wàá sọ fún wọn wọ́n máa ní kọ́ lọ máa kọ́mẹ́ǹtì lábẹ́ kọ́mẹ́ǹtì ẹni kálukú lẹ́nu kan bá ti ń ṣe ṣó bí mo ṣe ń ṣe ń sìn báyìí bóyá pé tí mo ti gbé iṣẹ́ ló yẹ kẹ́ ti wá máa kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ kọ́mẹ́ǹtì nípa Àgbàlá tí òun ọpọlọ wá lórí ọ̀dọ̀ tèmi ọ̀run ó tì ní ṣubú ẹ ṣubú tẹ̀ ní lè dìde mọ́ láyé lórúkọ ti Jésù ẹ wá bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo tẹ̀ ń ṣe Ọlọ́run ó bì yín have a wonderful day Princess Adeyinka Foundation remain yours please keep supporting my foundation àwa ò ní agbára èèyàn tó ti ń gbé mílíọ̀nsì fáwa bọ̀ ìwọ̀n bá tá à ń rí à ń fi iṣẹ́ wa fi ń kun Ọlọ́run dẹ̀ ń bá wa ṣe ìkan ṣáà ni mo post yẹn 11 years lóbìnrin yẹn ti wà nínú àìsàn
odidi ọdún mọ́kànlá ló fi wà lórí ìdùbúlẹ̀ àìsàn tí kinní yẹn ga sí lẹ́nu báyìí ṣé bóun dẹ̀ láti ṣe operation tó ti wà òkè ẹjọ́ ṣẹ́ni yẹn lè ṣépè fún wa ẹni yóò máa ṣàdúrà fún wa ni toró kúrò nínú ìnira ọdún mọ́kànlá so kéèyàn kan wá ló fẹ́ràn ọdún ẹni yẹn lọ kí wá ní kókówó yẹn wá kí n lọ lò mi ò dé blame ẹ̀wọ̀ ọmọ ojú ọ̀rọ̀ lárí kó tó di pé òṣìṣẹ́ ìrànṣẹ́ ṣe wọ́n dání 50,000 ní sákàǹtì kó tó di pé ó gbaṣẹ́ ṣé ó dání ṣé àwa ní millions kan fẹ́ máa dẹ́rù bà nǹkan ṣe é aláìlẹ́kọ̀ọ́ very rude and arrogant boy ẹ máa rí náà lẹ́yìn máa dọ̀bálẹ̀ fáwọn èèyàn irọ́ ni o tẹ́ bá jọ wà fi síkà ẹ mọ̀ pé ẹranko ayé òun ọ̀run ni ẹni tí ò rẹ́ni tọ́ Àgbàlá Gabriel àti wá àti àwọn èèyàn ẹ tẹ́ bá dìde ní seconds láti sọ̀rọ̀ òdì sáyé mi ọ̀run òrùn yín sọnù àdàbí tí bá ṣe òótọ́ ni mò ń sọ àdàbí tí mi bá wá bá ẹ odidi ọjọ́